Ìjẹ̀gùn ló kàn tí a fẹ́ bá wọn ṣe o. Ìjẹ̀gùn ló kàn tí ló bá ṣe o. Àkẹsàn ti ṣe àbáwọn ṣe. Ìkọ̀tún ti ṣe àbáwọn ṣe o. Ìjẹ̀gùn tó kàn tá a fẹ́ lọ bá ṣe. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ bá wọn ṣe. Mo fẹ́ kó lórí àpènà gbogbo Àwórì division pátápátá ọkọ̀ lórí tí lọ́lá. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ ọkọ̀ àbúrò mi ni. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́. Ọmọ onígbẹ̀sàmàlẹ́ ọmọ abágúnjẹbọ. Ìkọ̀tún ti dé àbáwọn ṣe o. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ bá wọn ṣe. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ bá wọn ṣe o. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ bá wọn ṣe. Àkẹsàn ti dé àbáwọn ṣe. Ìkọ̀tún ti dé mo ti bá wọn ṣe o. Ìjẹ̀gùn ló kàn tá a fẹ́ bá wọn ṣe. Ẹnu bàbá wá sí la aṣíwájú mo kí ẹ̀bí ẹ̀sọ́ ìmúlẹ̀ tèmi Adégòkè Ayílára ọkọ̀ ìyá alájí ọkọ̀ big mummy.
Ìjẹ̀gùn pátápátá ní tìlẹ̀ tóko ìlú Ìjẹ̀gùn ó dọwọ́ yín. Alájí Akíìmù mo kí ẹ olórí ọ̀dọ́ ẹ bá ń tọ́jú alájí mi Lukman Elanke ìjẹ́ òdòdó sáà ní ilé Elanke níjẹ́ òdòdó sáà ní ilé ìjẹ́ òdòdó òní bàjẹ́ ẹ bá mi ṣàfihàn ṣe Elanke yìí Ìjẹ̀gùn mísọ̀nù gbogbo èrò ẹ má bọ̀. Àbànà mo kí ẹ tó olórí ẹ̀dọ̀ gbogbo jẹ́ òdòdó pátápátá láìlólú èjìlá àrà àsokùn. Àbànà mo kí ẹ tó Ìjẹ̀gùn mísọ̀nù o gbogbo èèyàn fẹ́ máa bọ̀. ẹ bá ń tọ́jú sáǹsì ní Mustapha Jákì Ìjẹ̀gùn mísọ̀nù o gbogbo èèyàn fẹ́ máa bọ̀. Jákì máa ríwo ayábànà mo kí ẹ
mo kíákíá. Ẹ má fòkè náwó, súnmọ́ mi kan má fòkè náwó, gbogbo ẹni tó má fòkè náwó, òkè ayọ̀ wọn lẹ́nu o. Múlẹ̀ ọmọ Ariyayo mi Egungun ńlá, ọmọdé olówó ní gbogbo Ijegun pátápátá. Ọmọ fòkùn náwó, ẹni tó bá fòkùn náwó, ọba òkè ayọ̀ wọn lẹ́nu o. Ọmọdé olówó ọmọ Ariyayo mi Egungun ńlá ọkọ màmá tí mo kí ẹ ọlá sípò mi máa kọjú ọlá sí dé ọlọ́run àọkọ màmá tí ẹkùn ọkọ bọ́lá lé ọkọ alájà mi. Ariyayo Aribaba kẹ́ra Ariyayo Egungun ńlá títí láyé Aribaba kẹ́ra ọwọ́ báyìí là ń ṣe nílẹ̀ yìí àgbọn ti bẹ́ẹ̀ o báyìí là ń ṣe nílẹ̀ yìí. Ṣe nílẹ̀ yìí ẹ jẹ́ ká wọlé o. Àgọ́ ti bẹ́ẹ̀ lọ wá bì kan wò, ẹ jẹ́ ká wọlé. Ẹ jẹ́ ká wọlé kẹ lọ wá bì kan wò. Àgọ́ ti bẹ́ẹ̀ bákan bá ti bẹ́ẹ̀ ni tá ò bá ti pè. Àgọ́ ti bẹ́ẹ̀ ni tá ò bá ti pè kí kò gbọ́dọ̀ jáde. Báyìí là ń ṣe nílẹ̀ wa, àgọ́ ti bẹ́ẹ̀. Báyìí là ń ṣe nílẹ̀ wa, àgọ́ ti bẹ́ẹ̀ o. Sọ́mi báyìí là ń ṣe nílẹ̀ wa, àgọ́ ti bẹ́ẹ̀ o. Àgọ́ ti bẹ́ẹ̀ lọ́wọ́ àbí kan wọ̀. Ẹ jẹ́ ká wọlé, àgọ́ ti bẹ́ẹ̀ lọ wá bì kan wò. Ó ní báyìí là ń ṣe nílẹ̀ wa. Irú àgọ́ ò ṣe mú ṣeré, irú àgọ́ ò ṣe mú ṣeré, ẹ má máa dán wò. Ẹ má máa dán wò. Ṣàkírù Adésínà mi. Bá ń tọ́jú Núrù. Núrù ẹlẹ́kùn mẹ́fà mi. Sálíwá akọ̀wé ń kọ́. Akọ̀wé bí Ajagun. Bíkì mú kí ẹ dáadáa. Núrù Àṣàkẹ́ ń kọ́. Ọmọ Ìdòwú máa ní. Ọ̀jẹ̀ ń kọ́. Adéníyàn ọmọ ìyá Ọ̀ṣun. Ìjẹ̀gùn mi ṣọ̀dún o, gbogbo èrò ẹ máa bọ̀. Ìjẹ̀gùn mi ṣọ̀dún o, gbogbo èrò. Kó máa lọ bẹ́ẹ̀ yìí, Ìjẹ̀gùn mi ṣọ̀dún o, gbogbo èrò kẹ máa bọ̀. Ìjẹ̀gùn ló ṣọ̀dún gbogbo èrò kẹ máa bọ̀. Ẹ bá ń tọ́jú alájí mi Kàkímù mi olórí ọ̀dọ́ gbogbo Ìjẹ̀gùn pátápátá ní tìlẹ̀ gbogbo ìlú Ìjẹ̀gùn ó dọwọ́ yín. Alájí Kàkímù mo kí ẹ olórí ọ̀dọ́. Ẹ bá ń tọ́jú alájí mi Lukman Elanke. Ìjẹ́ òdòdó sáà ní ilé.
ẹlànkè níjọ òdòdó sáání ilé ìjẹ òdòdó ní bàjẹ́ bá mi ṣàfihàn ṣe ẹlànkè yìí Ìjẹ̀gùn mi ṣọdún gbogbo èrò ẹ máa bọ̀. 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 ẹ bá ń tọ́jú táyé àbànà mo kí ẹ tó olórí ẹ̀dọ̀ gbogbo ìjọ òdòdó pátápátá táìlólú èjìrá àrà àsokùn àbànà mo kí ẹ tó Ìjẹ̀gùn mi ṣọdún o gbogbo èèyàn kẹ́ máa bọ̀. ẹ bá ń tọ́jú sáǹsì mi Mustapha jájì kí Ìjẹ̀gùn mi ṣọdún o gbogbo èèyàn kẹ́ máa bọ̀. jájì máa ríwo láyà bàdà mo kí ẹ olórí ọ̀dọ́ gbogbo ìjẹ́dòdó bọ́ sáǹsì mi Mustapha mo kí ẹ dáadáa ẹ bá mi tọ́jú ààbọ̀ rẹ̀ tuntun iṣẹ́ àtààbọ̀ rẹ̀ ní kéde ọ̀nàrẹ́bù Musbahu mi ń kọ́ náà Musbahu alálẹ̀ mo kí ẹ dáadáa ẹ bá ń tọ́jú jẹ̀lílì mi eléwúrẹ́ àṣepà ní sọ̀lọ̀ nílé máriwo àṣepà ní sọ̀lọ̀ nílé jẹ̀lílì mi lásìkò ń kọ́ náà ọba làgbẹ̀ níjẹ̀gùn jẹ̀lílì lásìkò mú kí ẹ dáadáa ọba làgbẹ̀ níjẹ̀gùn alájì mórísìkù ń kọ́ àpà ọmọkọ́hún tó bọ̀ wá tán alájì mórísìkù mú kí ẹ bàbá mi tọ́jú máa ń pọ̀. mi gbọ́ gbogbo àjàkọ́ mi nímọ̀ ọ̀la ọ̀túnla kò wú mi lójú. Ariyayo ó lòdì ó bọ̀ ọ́dẹ okó mi jà gbọ̀ngbò kó má bọ̀. ọjọ́ ìgbà kó àdìgbò lọ́wọ́ fò. ọkọ ẹ̀dá kó dùgbò. àdìgbò tí ó bá lọ́wọ́ fò akókò ọ̀jẹ̀. ọ̀rẹ́ ẹ̀yẹ wọlé ti dára mi. kábíyèsí ẹ̀ máa dé ọlátúkọ̀ ní ọba bàbá ọba bàbá. àwọn sọ́líkẹ̀ yẹn lẹ́ni àwọn sọ́líkẹ̀ yẹn gbọ́dọ̀ ọ̀la ọmọ sọ́líkẹ̀ dáná ní ọ̀gbẹ́. òjà jájàjà wọ́n jájá òjá mẹ́lẹ́ yìí kò ní ìjájá mọ́ òjà já ni ó máa pè ní níbẹ̀. ọba tó wọ́n mú ẹ̀dínlẹ̀ ẹ̀bì kan. àmàlẹ́ ọmọ abọ́gùjẹ máa bá lọ nígbà tẹ̀lé yàrá àgbà. Báàrúgbó àwọn ògbọ́dọ̀ ìṣẹ̀bọ̀ báàlágàlà àwọn ògbọ́dọ̀ sòrò. Báàrí wọléwọlé àwọn ògbọ́dọ̀ ìṣàwọ̀ká. Ó gbẹ̀sà. Ariyayo rere lẹ́yìn yẹn. Máa jọ́líṣọ́ ọba kì í mólùkọ́. Ariyayo rere lẹ́yìn yẹn èrò bí omi. Ariyayo rere lẹ́yìn yẹn èrò bí omi. Èrò tó bá ṣe dá Ariyayo ló tẹ̀kọ́ mọ́ṣẹ́ òwa. Rere lẹ́yìn yẹn. Ariyayo yóò bá ṣeré ọ̀rọ̀ tẹ̀ẹ́jà gàgà lórílẹ̀ Agége. alájà nípa jẹ́jà yẹlé. èmi tí lájà wọn àgbọ̀rẹ́ mi. oníwà ẹ̀kì nígbà kọ̀ọ̀kan àjà yóò gídé olú. oníkọ̀ọ̀gà yìí kò gómìnà òkúrú wẹ́dà. lóòdì ni kò nílò ọ̀la. lóòdì ni ìlànà olùrà ní gbọ̀ngàn máa sọ. yóò bá yá ọmọ bí lọ́jà tí ò máa wú. ọ̀jọ̀ kí n jẹ́ wí àjẹjọ́. èyí mà ní tí wọ́n ọlọ́mọ níjẹ̀ sá. òsà lónìí dẹ́kun rẹ̀ kú orí ẹ̀rí lọ́lọ́ dẹ́kun ògùn ẹni lè sànà òsì rẹ̀. wọ́n jẹ́ òsì olóhùn. olùkọ́ ọba ẹgbẹ́
àjànà lóye ọgbà lẹ́yìn èkó ọmọ bẹ́bẹ́ lọ́lẹ̀ lọ́lọ́dọ̀ dágbé ẹ̀bùbù lọ́lẹ̀ ẹlẹ́dọ̀ dábàá ìlú tó ń gbé lóde fún ọ. ẹni bá ní ọmọ bọ̀lọ̀ láti ẹ̀rọ òróró ọba tẹ̀láwẹ̀ máa wí níjọ ọba tí wọ́n lù bọ̀. àwọn àjẹrí àwòrí olówó ajídé súnmọ́dé ètùká èmi kàkà tí orílẹ̀ tí túbọ̀ lásà ọkọ̀lẹ̀kẹ̀ sí yìí àjàpọ̀ gbogbo. ọlọ́gbọ̀n òjò gbọ́dídé máa lọ́dún kejì òjò lẹ́yìn fi ìwẹ̀ lẹ́jà òjò lẹ́yìn fi ìwẹ̀ ẹnu ògùdù mọ́mọ́ ọmọ bẹ́ẹ̀ òjò wẹ̀. ọlọ́gbọ̀n òjò lẹ́mà wá sí owó pèrè ìbájídé. abẹ́gídé bábàrọ̀ ìjẹ òbí pàtì lẹ́yà wọ́n tàgbà òbí pàtì lẹ́yà wà kílítí. mo dé àwọn ọgbọ́nù níbù yẹn sọ mo dá sí kòkò ní oníbù yẹn sá ọ̀dọ́ mo dájọ́ o. ìfúnwájú olóró àkàrà wọn bá ìwọ̀n jẹ̀dọ̀ tẹ̀tẹ̀ ẹbí nìkan ló balẹ̀ lóṣù fúnra wọn. máa tẹ̀ jẹ́jẹ́ o jẹ́jẹ́ lè dùn bọ̀ kan. ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ ni wúrà àtàwà ẹni máa bá wa ṣe ìwà pẹ̀lẹ́ ni ó wù. yóò kúkú náà lọ. èyí tí bàbá yín tó dábò lójú pọ̀ ká jùlọ. bìbí àbàjẹ́ alábẹ̀ṣẹ́ wọ ti iná. ẹnu ẹjọ́ tó lọ lọ́wọ́ kẹ́lẹ́bọ̀dì kámẹ́rà bí rárá ẹjọ́ tó lọ lọ́wọ́ kẹ́lẹ́ kámẹ́rà rárá afọlọ́ba bẹ̀rù. ó yà bọ́ ṣe máa ó ti jẹ́. Ìgbàlẹ́sà tí olúwo bá jẹ́ àdìbàjẹ́ olúwo tí olúwo bá jẹ́ àdìbàjẹ́ pọ̀dọ̀ àgbàmù gẹ́gẹ́ jẹ́ àdìbàjẹ́ gbọ́lọ́mù ọba òde náà lẹ́lẹ́ ní àjọ̀dé lọ wọ́n lọ sẹ́nu àtẹ̀kọ́lẹ̀ ẹ̀ńtẹ̀nù ẹni ìbàjẹ́ bá bọ̀ ẹni bá ó dáná sóko wá sílé lẹ́kọ̀ọ́ nípa àdìbẹ̀sẹ̀ èwékè iwájú o èwékè lẹ́yìn abiyamọ ayé alábìtà tó ṣì dá ayé ìgbésọ̀nù bí òṣèlú ayé ayé bàbá àtẹ̀yà wọlé ilé àwọn mágbàjẹjẹ bí ẹlẹ́gùn gbé ayé ìyáyà o àjànà òwò èyí mú ní ilẹ̀ ìgbòho ìgbà pálábọ̀ àwọn ọmọ ìyá ìgbà tapapọ̀ èyí ìyá rẹ̀ ìgbọ́kọ̀tọ̀ ìgbà tẹ̀síwọ́lẹ̀ àwọn lárẹ̀ ọ̀rẹ́ rẹ̀ mọ̀ wá àyà túbọ̀ èyí tó ṣe ní àwọn ìgbà bàbá mi ọ̀hún èyí náà ó bàbá náà lọ ìwé náà rẹ̀ ó bọ̀ ọ́rọ̀ ọkọ̀ ìdíjà gbogbo kọ́ má bọ̀ ẹni máa ń dẹ̀ má bọ̀ lọ́wọ́ ní ìdá wọ́n gbé kò lé náà sùn náà ó gbà mí ta ábíkùtì ó yọjọ ó gbà àtọmọ náà máa ta ìpàdé ọmọ ọjà ọmọ wẹ́mu lọ́wọ́ tẹ́ àgùnmọ̀nà lóhùn ọ̀rùn bàbá tani bárí jẹ tó dúpẹ́ bàbá tani bárí jẹ tí wọ́n kò fọ́rọ̀. báwo ọba kẹ́ àmà kẹ́mà mímímà ámẹ́lọ̀ báwo ọba kẹ́gbọ́ ẹni bàbá kọ́kùnrin ọgbọ́n sì káwù lọ́ni bàbá tani bárí jẹ tó dúpẹ́ bàbá tani bárí jẹ tí ò gbọ́wọ́ jẹni ọkùnkọ̀ ní ọmọ rẹ̀ títí náà kàlẹ́ ọmọ yúmu kúkú lè rò ó ṣe. bàbá náwó mi náà Ariyayo àrí bàbá tẹ́yà mo bá kó mú àjọ bàbá rẹ̀ bó bá ṣe pé bàbá lóbóhùn Ariyayo lẹ́yìn mo bá kó mú àjọ bàbá rẹ̀ ìbátan ní gbóná tewétewé èsì ìsìnkú ọ̀gbọ́n rẹ̀ dégbòdégbò ọba lónìí bínú fẹ́tùmọ̀ rí. ẹ máa gbọ́ Ariyayo ẹgbẹ́ oníkẹ́ sàmàlẹ́ ọmọ bágúnjẹ má bá lọ ọmọ bá gígùn àkùn gbọ́dọ̀ ọjọ́ kan ọkọ̀ ọ̀kálẹ̀ olè wúwo kí bẹ́ẹ̀ bá jí máa rántí. Wàhálà ní ilé ní lágọ̀ mi lọ́dẹ̀ ṣe ọmọ àtàlẹ́ náà yìí náà lọ́nà ọmọ mú yìí tàlẹ́ náà yìí náà àwọn ẹlẹ́nà abẹ́rò oko àbíjẹ́gùdà sí ìlọ́mọ ẹ̀kọ́ ní ìjókòó
mi ni. Bẹ́ẹ̀ bá tó dẹ̀. Tó bá ṣe eré ìwọ̀rọ̀ ọ̀tà ẹ̀ tàkàrà lórílẹ̀ Agége. Kí ló dé tẹ̀ ẹ́ bò gàgà bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìṣọ̀kan náà? Ariyayo ó dá láti lé ní ayé òní ti ẹ̀ lọ́pẹ́. Ó dàgbà ayé òní ti ẹ̀ lò. Ó ti jẹ́ gbẹ́dẹ̀ ògbò ayé òní pàdé àti ìgbòho. Bàbá tó láti lọ́gbẹ́. Ènìyàn ló lọ́jọ́ ìyàmí ẹlẹ́yẹ. Bàbá tó bàbá lókè. Ènìyàn ló lọ́jọ́ ọkọ̀ ìyàwó òní ti ẹ̀ olókìkí ìlú. Ọdún ìfọ̀. Kò lè yé ẹkúndé ilé kò lè rí tó lóògbé jẹ́ òdì ká ẹ̀dù dánù. Bàbá rẹ ní ìdàwí ọ̀dọ̀ kì í wọ̀n bò kò ní wọ́n wọ́n ní ìkọ́ bàbá rẹ ní ewé àwọn ìwọ̀n ẹ̀kọ́ kò ní wọ́n ní bàbá rẹ ní kòrògùn ilé mọ̀lẹ̀ kí ọmọlẹ̀ lódì oṣooṣù láti ẹni làkúkó tó lórí owó tó sí mi lẹ́nu ẹgbẹ́ ẹjẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ọdọọdún ní ìṣàgbọ́rúwẹ́ ọdọọdún ní ìṣàgbọ́rúwẹ́ orí mi dáhùn. Kúrò ní àtẹ̀tẹ̀ ọdún ìṣàgbọ́rúwẹ́ àtẹ̀tẹ̀ bí wọn bá kò ṣe o ìfẹ́ àjú àrò ẹ̀kú níjẹ́ lórí ẹ̀rọ ẹ̀kú. Ìjẹ̀bú bíṣọ̀dù o gbogbo èrò ẹ máa bọ̀. Ìjẹ̀bú bíṣọ̀dù o gbogbo èrò kó máa lọ bẹ́ẹ̀ yìí. Ìjẹ̀bú bíṣọ̀dù o gbogbo èrò kẹ máa bọ̀. Ẹnu wá sílẹ̀ yìí Ìjẹ̀bú ló ṣọ̀dún o gbogbo èrò kẹ máa bọ̀. Ẹ bá tọ́jú alájí mi ká kíìmù mi olórí ọ̀dọ́ gbogbo Ìjẹ̀gùn pátápátá ní tìlẹ̀ tóko ìlú Ìjẹ̀gùn ó dọwọ́ yín. Alájí Akíìmù mo kí ẹ olórí ọ̀dọ́. Ẹ bá tọ́jú alájí mi Lukman Ẹ̀làǹkè ìjẹ́ òdòdó sáà ní ilé Ẹ̀làǹkè níjẹ́ òdòdó sáà ní ilé ìjẹ́ òdòdó ò ní bàjẹ́ ẹ bá mi ṣàmúyàṣe. Ẹ̀làǹkè yìí Ìjẹ̀gùn bíṣọ̀dù gbogbo èrò ẹ máa bọ̀. 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 Ẹ bá ń tọ́jú táyé àbànà mo kí ẹ tó. Olórí ọ̀dọ́ gbogbo ìjẹ́ òdòdó pátápátá Táyọ̀lú èjì náírà sókun. Àbànà mo kí ẹ tó Ìjẹ̀gùn bíṣọ̀dù o gbogbo èèyàn kẹ máa bọ̀. Ẹ bá ń tọ́jú sáǹsì mi Mustapha Jákì kì í Ìjẹ̀gùn bíṣọ̀dù o gbogbo èèyàn kẹ máa bọ̀. Jákì máa ríwo
àṣìbà ní sọ̀dọ̀ ní ilé. Jẹ̀lílì mi lásán ń kọ́nà. Ọba làgbẹ̀ ní Jẹ̀gún. Jẹ̀lílì lásán mú bí ẹ dáadáa. Ọba làgbẹ̀ ní Jẹ̀gún. Aláàjì Mórísíkù ń kọ́. Àpà ọmọ fóun tó pọ̀ wá tán. Aláàjì Mórísíkù mú bí ẹ díẹ̀. Ìjẹ̀gún mi ṣọ̀dún o, gbogbo èrò ẹ máa bọ̀. Ìjẹ̀gún mi ṣọ̀dún o, gbogbo èrò. Kó máa lọ bẹ́ẹ̀ Ìjẹ̀gún mi ṣọ̀dún o, gbogbo èrò ẹ máa bọ̀. Ẹnu wá sílẹ̀ Ìjẹ̀gún ló ṣọ̀dún o, gbogbo èrò ẹ máa bọ̀. Aláàjì mi kà kí mú mi olórí ọ̀dọ́ gbogbo Ìjẹ̀gún pátápátá ní tìlé gbogbo ìlú Ìjẹ̀gún ó dọwọ́ yín. Aláàjì Akíìmù mo kí ẹ olórí ọ̀dọ́ ẹ bá ń tọ́jú aláàjì mi Lukman ẹlànkè ìjẹ́ òdòdó sáà ní ilé ẹlànkè níjẹ́ òdòdó sáà ní ilé ìjẹ́ òdòdó oníbàjẹ́ ẹ bá mi ṣàfihàn ẹlànkè Ìjẹ̀gún mi ṣọ̀dún gbogbo èrò ẹ máa bọ̀. Àbànà mo kí ẹ tó olórí ọ̀dọ́ gbogbo ìjẹ́ òdòdó pátápátá láìlólú èjì rárá àsokùn. Àbànà mo kí ẹ tó Ìjẹ̀gún mi ṣọ̀dún o, gbogbo èèyàn fẹ́ máa bọ̀. Ẹ bá ń tọ́jú sáǹsì mi Mustapha Jágì kí Ìjẹ̀gún mi ṣọ̀dún o, gbogbo èèyàn fẹ́ máa bọ̀. Jáde máa ríwo láyà bàná mo fi ẹ́ bí ẹ́. Olórí ọ̀dọ́ gbogbo jẹ́ dòdò ń bọ̀. Sáǹsì mi mú sábà mo fi ẹ́ dáadáa. Ẹ bá mi tọ́jú ààbọ̀ rẹ̀ tuntun. Iṣẹ́ àtààbọ̀ rẹ̀ ní kéèkó. Ọ̀nàrẹ́bù Musbau mi ń kọ́ náà. Musbau alálẹ̀ mú kí ẹ dáadáa. Ẹ bá ń tọ́jú Jẹ̀lílì mi eléwúrẹ́. Àṣìpá ní sọ̀lọ̀ ní ilé. Máriwo àṣìpá ní sọ̀lọ̀ ní ilé. Jẹ̀lílì mi lásán ń kọ́nà. Ọba làgbẹ̀ ní Jẹ̀gún. Jẹ̀lílì lásán mú kí ẹ dáadáa. Ọba làgbẹ̀ ní Jẹ̀gún. Aláàjì Mórísíkù ń kọ́. Àpà ọmọ fóun tó pọ̀ wá tán. Aláàjì Mórísíkù mo kí ẹ. Ẹ bá mi tọ́jú má kánjú ọlá. Má kánjú ọlá mo kí ẹ dáadáa. Má kánjú ọlá mo kí ẹ. Ẹ má fòkè náwó. Súnkà mi kan má fòkè náwó. Gbogbo ẹni tó má fòkè náwó. Òkè ayọ̀ wọn lẹ́nu o. Ọmọ Ariyayo mi Egungun ńlá. Ọmọdé olówó ní gbogbo Ìjẹ̀gún pátápátá. Ọmọ fòkùn náwó. Ẹni tó bá fòkùn náwó. Ọba òkè ayọ̀ wọn lẹ́nu o. Ṣùgbọ́n
ilé olóyè.